Ẹ kú kalẹ̀. Ṣàlàáfíà ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé nílé lóko lódò káàkiri ayé. Ẹ kú ojúmọ́, ẹ kú àtàárọ̀, àárìtajé ṣe, àní rí dààmú. Òkè ìṣòro ẹnì kọ̀ọ̀kan báyìí wù kó ga tó, Ọlọ́run yóò bá wa parẹ́ ni kó má sọ di pẹ̀tẹ́lẹ̀. Ìpè tó wọnú àdúrà táwọn èèyàn máa ṣe wọn ní òkè ìṣòro àwọn Ọlọ́run bá wọn sọ di pẹ̀tẹ́lẹ̀. Tó bá tún wà ní pẹ̀tẹ́lẹ̀ ó tún máa rí. Àní kọ́ Ọlọ́run bá wa pa gbogbo òkè ìṣòro wa rẹ́. Ó dàbí ẹni tí ń bẹ lọ́hùn pé Ọlọ́run wá ràn wọ́n lọ́wọ́ lórí ilé tóun fẹ́ kọ́ yìí o. A máa ṣàdúrà sí pé ni torí pé orí odidi ní ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run kì í so orí àbọ̀ fún èèyàn. Orí odidi l'Olódùmarè máa ṣe fún ni. Ìwọ tó fẹ́ kọ́lé tó ní k'Ọlọ́run wá ràn ọ́ lọ́wọ́. Ńgbà Ọlọ́run ràn ọ́ lọ́wọ́ orí búlọ́ọ̀kù yọ orí òkú kọ́ mọ́. Torí pé àdúrà tó ṣe ọ̀ parí ẹ̀. Ohun tá a sọ ni pé Ọlọ́run wá kọ́lé fún mi. Wá kọ́ ilé fún mi. Wá kọ́lé fún mi. Ọlọ́run bá mi ṣe é. Torí pé Ọlọ́run la lè ṣe, ẹ̀dá kan ò lè dá nǹkan ṣe. Tó bá ṣàdúrà pé Ọlọ́run wá bá mi ṣe é nínú 1 million bí ìgbà tó yọ 1 naira kúrò nínú 1 million ni sọ́mọ pọ̀ ọmọ nira. Àdúrà gbogbo wa gbà o. Àní mọ̀ nira o, àní fìnira láyé o. Èmi ọmọ yín náà ni. Lukman ọmọ Àyándàrí, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Olóòtú abala àtúmọ̀ àlá 08032983298. Ẹ wà wòrán yìí dáadáa ni. Wọ́n mọ̀ pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kò lè jẹ́ tuntun sí àwọn tẹ́ ti dámọ̀ ni. Àwọn olóyìnbó a máa pè é ní mermaid. Yorùbá a máa pè é ní iyemọja, iye ọmọ ẹja. Ìyá àwọn ọmọ ẹja là ń pè ní iyemọja, iyemọja. Àwọn àgbàlagbà náà tún máa pè é ní ìyá alágbo.
àwòyè. Ìyá alágbo olómi tútù àwòyè. Àwọn olóyìnbó a tún máa pè é ní water spirit. Ọ̀rọ̀ yìí kẹnu díẹ̀ o. Ọ̀rọ̀ yìí ibi tá a fẹ́ mẹ́nu bà yìí ó kẹnu díẹ̀. Àwọn ẹnìkan máa sọ pé àlá gọ̀. Ṣálá lọ́gọ̀ ni àbí ìwọ́tọ̀ ọlálà lọ́gọ̀? Ìwọ́tọ̀ ọlálà tọ́lọ́run fi ìrìn àjò ayé rẹ̀ hàn níbi tó kù sí, níbi tó yẹ kó tún ṣe, níbi tó ti dá tí aburú ò gbọdọ̀ wọbẹ̀ tó sì protect ẹ̀ tọ́lọ́run ti fi hàn lójú oorun tó ní àlágọ̀. Níjọ́ tí ọ̀rọ̀ yìí bá wá sí ìmúṣẹ, níjọ́ náà lọ́mọ yìí pé àlá ọ̀gọ̀ ìwọ́tọ̀ ọlálà lọ́gọ̀. Ìdí ayé ò ní mú wa o. Tí ẹ bá rí arábìnrin yìí ní ojú oorun, àbí ká tiẹ̀ béèrè pé ǹjẹ́ wọ́n tiẹ̀ ti rí lójú oorun ṣé máa yọ sí ọ lójú oorun? Aláìkí sábà máa wáyé fún èèyàn dẹ́fú o. Tí Yorùbá bá ní èèyàn dẹ́fú, èèyàn lásán ni wọ́n pè bẹ́ẹ̀. Àlá yìí ó máa ń ní í ṣe pẹ̀lú ìrìn àjò ẹ̀dá. Ayé kankan kì í fi àlá yìí bá àyàn jà o. Tó bá jẹ́ pé nínú ìrìn àjò ayé ènìyàn tí èèyàn bá jẹ́ ẹni tó jẹ́ oníṣẹ̀dá ìṣẹ̀dá omi, wọn á sábà máa láàlá yìí púpọ̀ jù. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn a máa tú àlá yìí sọ́nà míì jákujàku tí ò dáa, kò sì rí bẹ́ẹ̀. Àlá yìí kì í sábà wá fún èèyàn yẹpẹrẹ, èèyàn ńlá ni. Tí ogun ọ̀bá pọ̀ nínú ìrìn àjò ẹ̀dá, kò sí ohun tó ní kọ́mọ ológun ọmọ tètè débi tí ń lọ. Àlá yìí a máa wá fún ìkìlọ̀, a máa wá fún ìgbèjà, a máa wá fún ìrànlọ́wọ́, a sì máa wá fún blessing, ìbùkún. Wọ́n tó bá máa láàlá yìí, alágbára ènìyàn ni ẹ́. Alágbára ènìyàn ni ẹ́. Débi wípé wọ́n tó bá láàlá yìí, pàápàá tó bá jẹ́ pé nínú ọmọ ẹni la bá ń rí tí bá máa ń láàlá yìí jù tó sì ń sọ fún wa, ẹ jẹ́ á máa tọ́jú ọmọ náà dáadáa. Látara ọmọ yìí yóò kó oríire ran àwọn òbí rẹ̀. Ọkọ tó bá mọ̀ pé ìyàwó rẹ̀ a máa lárú àlá yìí, má bú o, má fìyà jẹ o, má dà á láàmú o, máa kẹ́, máa gẹ̀, fi ọ̀nà àdúrà mọ́ kó máa ṣàdúà, fi ọ̀nà sàárà mọ́ kó máa ṣe sàárà tó tọ́ dáadáa. Ẹni tí bá ń lálàá yìí ò gbọdọ̀ máa hùwà ìkà. Má dédìí oògùn rárá. Má dédìí oògùn rárá. Ẹni tí bá ń láàlá yìí tó bá fi 200 million ṣoògùn sára kò ní ṣiṣẹ́ o. Àfi kó tẹ̀lé ohun tí ìṣẹ̀dá rẹ̀ tí bá ṣe, ọ̀nà àdúà, káfomi ṣàdúà, àfi kó tẹ̀lé. Kí wá ní àlá yìí ní í ṣe pẹ̀lú ìrìn àjò ẹ̀dá? Ọlọ́run ọba tó dá gbogbo wa sáyé,
ó dá wa lóníranran ẹ̀bùn tó sì fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ́lómi bá ń janu tẹ́lómi bá ń kunu pé kò sírú òun wọn ìtàǹbà fún ọ rí ni oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi láti pápàdé rí ǹjẹ́ ẹ mọ̀ wípé àwòrán yìí ẹni tí la alálàá látojú oorun rí pé ìyá yìí wá bá òun ó sì kó owó ẹyọ 16 fún òun owó ẹyọ 16 ó kó fún òun pé tọ́jú ẹ̀ o tọ́jú ẹ̀ o tọ́jú ẹ̀ o kò wá yé ṣùgbọ́n gbà á lẹ̀ ọmọ ọwọ́ rẹ̀ kò bá ìgbà tí ó padà máa ká aṣọ orí bẹ́ẹ̀dì tí ó máa pòun fẹ́ tún tẹ́ ọba owó ẹyọ yìí 16 bẹ́ẹ̀ ọjẹ́ hàṣẹ ọba owó ẹyọ 16 yìí ń bẹ́ẹ̀ ó wá tọ̀ àwọn àgbààgbà lọ kíní yóò yéhùn kíní yóò yéhùn wọn ní dúpẹ́ tiẹ̀ wọ́n á ṣàlàyé bí ìrìn àjò yẹn ṣe jẹ́ fún àti bí ó sì máa lò ó. tí irú ẹni tí bá sábà máa láàlá yìí tó bá ń bu omi tó bá ń ṣàdúrà sí tó mú tó fi ń wẹ̀ tẹ́ni yóò bá máa jẹ ìwọ̀ yóò jàjà borí ogun àti pẹ́ni tí bá máa ń láàlá yìí ayé máa ń dojúlé púpọ̀ jù torí pé ògo wọn máa ń ṣáìn báyìí ni ògo wọn máa ń ṣáìn báyìí ni wọn máa dojúlé wọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn ibùjókòó wọn máa mì pẹ́kẹ́pẹ́kẹ́ ìdí tó jí ó rí bẹ́ẹ̀ má bànújẹ́ ìdí tí ibùjókòó wọn fi máa mì pẹ́kẹ́pẹ́kẹ́ rèé ọba méjì kì í fẹ́ra wọn ọkọ ọba ni ìyàwó ọba ni ipò ìyàwó sì ju tọkọ lọ ìdí ẹ̀ nìyí tó fi jẹ́ pé wọ́n máa ń ra ọkọ fẹ́ ni ẹni tó bá nírú ìṣẹ̀dá báyìí ọgbà ìgbìmọ̀ra ìwọ ọkọ tó bá fẹ́rù obìnrin báyìí má rẹ̀ jẹ o torí wọ́n kọ ìwọ̀sí wọn a sì máa jowú púpọ̀ wọn a máa jowú púpọ̀ wọn a máa jowú púpọ̀ wọ́n dẹ̀ máa fi ara ṣe fẹ̀mí ṣe fún ọkọ ọmọ tí wọ́n bá sì bí fún ọkọ ọmọ náà blessing a máa wà lára ẹ̀ ojú ìmọ̀ tí àwọn ọmọ yìí bá dojú kọ wọn a máa jẹ́ èèyàn bẹ́ẹ̀ àwọn ọmọ yìí ẹni tó bá ní irú ìṣẹ̀dá báyìí àwọn là ń pè ní ẹ rí i pé àwọn ìyá wa máa ń wí pé wọ́n máa ń pe àwọn kan ní ìyá àbíyè agbọmọlà àwọn èèyàn lérò pé orúkọ yìí wọ́n lérò pé orúkọ òrìṣà ni èyí sorúkọ òrìṣà rárá òrìyé àwọn èèyàn ni tá bá pèèyàn ní àbíyè ìtumọ̀ àbíyè tá à ń sọ òun ni wípé dókítà là ń sọ̀rọ̀ lórí ẹ̀ gbàtí àbá gbọ́mọ lọ síbítù bá a fẹ́ kó yè ní wọ́n á máa pè wọ́n ní olómi àwòyè agbọmọlà maternity tẹ́ ń káwọn ọmọ lọ kílẹ̀ lọ sí fún wọn health center tẹ́ káwọn ọmọ lọ kílẹ̀ lọ sí fún wọn ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí àwọn tá a bá pè báyìí agbọmọlà ni wọ́n olómi ìwòsàn ni wọ́n ṣé omi ìwòsàn tá a wá ń sọ yìí ṣé omi odò ni sómi òkun ni àbómi ọ̀sà
gbogbo ohun tí bá ti jẹ́ pé omi la fi ṣe tí wọ́n bá ti fi ń ṣèwòsàn yóò sì máa rí bẹ́ẹ̀. Tí wọ́n bá rin ojú ọ̀nà dókítà bẹ́ẹ̀ ni ó rí. Tí wọ́n bá rin ojú ọ̀nà pásítọ̀ torí pé yóò máa fàdúrà jagun ni yóò sì máa blẹ́ẹ̀sì omi. Tó bá rin ojú ọ̀nà pé ká ṣàdúrà fún yàn nílànà mùsùlùmí a pe orúkọ Ọlọ́run ọba sínú omi ni àbí wọ́n hàn fún ni tó bá sì ti ń lò yóò sì máa túdè yóò máa jáde lára rẹ̀. Ẹ wá gbọ́ o. Ìwọ́ pọ̀ lára ẹni tó bá ní irú ìṣẹ̀dá báyìí. Ìwọ́ pọ̀ lára wọn. Tí àwọn èèyàn báyìí bá ń jẹ ìwọ̀ ìmá ṣe ìfàsẹ́yìn fún ìrìn àjò wọn. Ṣé rí ẹni tí ó bá mọ̀ wọ́n wọ́n máa dóńdó pé kí leléyìí ó ṣe. Tí ọ̀pọ̀lọpọ̀ wọn bá wọlé ọkọ ẹ rí i pé wọ́n máa pariwo complain bẹ́ẹ̀ ni ìdí rèé o. Tí ẹ bá fẹ́ ní ọkọ àìkàn ẹ̀fẹ́ ọkọ sákálá mo ti lọ ọ̀dọ̀ pásítọ̀ ni wọ́n ti bá ń pray sí mo ti ṣe general check up láàṣẹ ẹni tó fẹ́ ṣàdúrà lórí ẹ̀ ìdílé tó ti fẹ́ lọ́kọ ṣàdúrà lórí ẹ̀ torí ẹ̀ ní mistake tí gbogbo yín máa ń ṣe ni pé mo sì ti pray sí i wọ́n lọ́ da tí wọ́n bá lọ́ da ìdílé tó fẹ́ lọ sọ́dà sí ìyá ọkọ rẹ̀ dà táwọn ẹbí ọkọ rẹ̀ dà. Ẹ rí i pé tọ́pọ̀lọpọ̀ wọn bá ní ọkọ ìyá ọkọ mi á máa ṣíjú léyàwó ọmọ rẹ̀. Tí ìyá ọkọ yìí bá ti jẹ́ òkùnkùn tí ìyá ọkọ yìí jẹ́ dúdú tọmọ yìí jẹ́ funfun tí ń bọ̀ wá òkùnkùn yìí sì bá mọ́lẹ̀ gbé. Ṣé àwọn pé bí tí òkùnkùn bá ti wà bí mọ́lẹ̀ bá ti dé òkùnkùn sá lọ ni. Ìyá ọkọ yóò wá dojúlé ọmọbìnrin yìí yóò ní láàfikọ́ lọ́ni. Ṣùgbọ́n àṣírí yóò ní hàn sápọ̀lọpọ̀ àwọn ọmọ ajẹbọ́tà wọn èé mọ̀ wọn èé understand ẹ̀. Ìyá yóò síjú ogun lé yóò máa ní lára. Gbogbo tọmọ yìí bá fẹ́ gbádùn lọ́dọ̀ ọkọ rẹ̀ yóò máa díwọ̀n oore fún ni. Tọkọ bá fẹ́ fún ní 2000 naira 2000 tó pọ̀jù 500 ni ó fún. Tọkọ bá kọ́ ilé tuntun kalẹ̀ anírà family house ni ó gbé. Trade yẹn pọ̀ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìyá wọ́n fẹ́ kọ́ mọ àwọn ó bímọ ni wọ́n fẹ́ kó níyàwó. Wọ́n fẹ́ kọ́ mọ àwọn ó bímọ ni wọ́n fẹ́ kó níyàwó. Ìyá mi ìdí ẹ̀mí kò fẹ́ kọ́ mọ rẹ̀ ó bímọ débi pé yóò níyàwó ìgò ni wọ́n gbélé lọ́wọ́ pé wọ́n máa mọ ọtí káàkiri. Ìyá mi máa sọmọ rẹ̀ dọ́kọ ni. Torí ọmọ náà ń bẹ nínú ọkùnrin bẹ́ẹ̀ náà tó nírú ìṣẹ̀dá omi báyìí. Tí ìyá bá jẹ́ ọmọ ìyá ẹlòmíì lẹ́nu pé ìyá sì lè jẹ́ òkùnkùn tí ó bí ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe wọ Ọlọ́run ní máa ń tò. Ìyá mi máa sọ ọmọ rẹ̀ dọ́kọ gbogbo ohun tó yẹ kí ọmọ máa ṣe fún ìyí tó máa ṣe fún kó fi fẹ́yàwó tí ó fi bẹ́gbẹ́ pé ìyá yìí ni wọ́n máa control rẹ̀ gbogbo ohun tó bá yẹ kí ìyàwó lò ìyá ni wọ́n máa gbà lọ́wọ́ rẹ̀ ìyá yìí ò ní jẹ́ orí náà ríta débi pé ìfẹ́ obìnrin ni wọ́n wà lẹ́kàn rẹ̀ tàbí kó fẹ́ wọn kó máa lù wọ́n jáde ẹ̀rí nǹkan. Ṣùgbọ́n ìdílé tó bá jẹ́ pé ìyá yìí àbíyè ni ọmọ tí ọmọ rẹ̀ fẹ́ àbíyè ni irú ẹ̀ lẹ máa ń rí àwọn ìyá tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ ìyàwó ọmọ wọn ẹnìkan ò ní lè rí àárín wọn tú. Wọ́n nífẹ̀ẹ́ ìyàwó ọmọ wọn ọmọ ìyàwó ọmọ náà sì nífẹ̀ẹ́ ìyá yìí àárín wọn yìí ṣe é tú. Má fi àwẹ̀ sílẹ̀ má fi àdúrà sílẹ̀ má fi sàárà sílẹ̀. Ìdí tẹ̀ fi ń jẹ́ ìyá ìwé rèé torí pé ọlọ́mọ yọyọ ni
o gbọ́dọ̀ máa tọ́jú àwọn ọmọdé o sì gbọ́dọ̀ máa tọ́jú àgbà. Oúnjẹ ò gbọ́dọ̀ wọ́n lé rẹ̀ torí pé ẹni tó bá nírú ìṣẹ̀dá ìkọ̀ gbọ́dọ̀ yá wọn. Màá wá gbọ́ o, èèyàn tí máa ń bless èèyàn ni ẹ́, o ò lè rí bless lọ́wọ́ ẹ̀dá kan àfọwọ́ Ọlọ́run. Àwọn èèyàn máa rẹ ọjẹ lójúkorojú, o ò gbọ́dọ̀ bínú. Nígbà tá ẹ̀ tí ń lọ bomi òkun, ìjókòó pariwo pẹ́ ń bomi lára mi rí. Òkun pariwo torí pé Ọlọ́run fúnra rẹ̀ tó dá òkun ní ń bùkún òkun. Ọlọ́run tó sì dá ọ̀sà òun ní ń bùkún ọ̀sà. Ọ̀dọ̀ Ọlọ́run ọba ní bùkún rẹ̀ ó ti máa wá. Àwọn ẹni yìí bless a máa pọ̀ lára wọn. Èèwọ̀ tẹ́ gbọ́dọ̀ sá fún a máa tẹ̀síwájú lórí ẹ̀. Eléyìí jẹ́ part 1. Tí a bá ń rí iye ọmọ ẹja lójú oorun, kí ló túmọ̀ sí? Kò túmọ̀ sí aburú rárá. Ìyí máa jẹ́ kó yéèyàn bí aburú bá fẹ́ ṣẹlẹ̀ sí yàn tàbí bá fẹ́ kìlọ̀ kan fún yàn. Àbẹ́ni tó bá ní spiriti omi tó yẹ pé spiriti omi ní ń lò. Àbáwọn tó yẹ pé ìdílé tí wọ́n fi bí wọn ìdílé omi ni. Àwọn ìṣẹ̀dá yìí ló pọ̀ jù lórílẹ̀, wọ́n pọ̀ gan-an ni. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí bá ń mú ilé dàrú, tọ́pọ̀lọpọ̀ ọkọ míì tí ó fa wàhálà sílẹ̀ lọ́rùn. Ẹ rí i pé ìdílé mi ó ti máa dùn yọ́ máa dán. Ẹnìkan ò gbáriwo wọn. Sórí ìyàwó tó fẹ́ yìí o, ó lè ti bímọ mẹ́rin síbi kan tẹ́lẹ̀. Ẹ ló fà àníyàwó tẹ́ fẹ́ yìí ó lè ti bímọ 2 àbí 4 síbi kan kẹ́ tó fẹ́. Ó lè má lórí ọkọ ṣùgbọ́n lórí ọmọ. Tó bá wá ń tọ́jú ẹ̀, tó sì bá tọ́jú àwọn ọmọ tó kó fẹ́ ọ, tó ń ṣàánú tó jẹ́ ọmọ nira pẹ̀lú àwọn ọmọ yìí. Ṣàdédé lójijì wàá rí bless ńláńlá, báyà dùn àkọ́kọ́ ní í ṣe fún ọ ní àbí sàárà kan. Má lè rú obìnrin bẹ́ẹ̀, igi ọlà àti ẹnìyẹn. Ẹlòmíì wá ń bẹ ẹjọ́ jìyà ni ẹjọ́ jìṣẹ́jìyẹ tó fi dé ibi pé igi tẹ́ gbìn ó digi eléso ńlá ajé ńláńlá ń wọlé. Tó bá fẹ́ ẹlòmíì lérú ìyàwó bẹ́ẹ̀ wo orú rẹ̀ pé ṣé size 40 ẹsẹ̀ ọ̀tún mi sọ papọ̀ mọ́ size tí mo fẹ́ wọ̀ sẹ́sẹ̀ kejì. Kọ́lọ́ọ̀dì lè papọ̀ ṣùgbọ́n tí size ọba papọ̀ wàhálà ó dé. O gbọ́dọ̀ wo irú ìṣẹ̀dá kí ìṣẹ̀dá wọn bára wọn dọ́gba tó fi jẹ́ pé blue ní bàtà tó fẹ́ wọ̀ sọ́sẹ̀ ọ̀sán size 40, blue ní bàtà tó fẹ́ wọ̀ sẹ́gbẹ́ òsì má lọ wọ̀ size 45 o. Má wọ̀ size 45 sẹ́sẹ̀ òsì má torí pé kọ́lọ́ọ̀dì wọn jọra wọn. O lè fẹ́ obìnrin pupa méjì o tí ìṣẹ̀dá wọn bá bára wọn mu, ìjà ní ojoojúmọ́. Wàhálà ni ó sì máa fà fọkọ ìní múlé ọlá dahoro. Ẹ̀rí pákọ̀rin mi já wálẹ̀ lójijì hàì kò dín mọ́ ibi tó ti wá. Ibi gbò lówó lọ́wọ́ ń lọ bẹ̀rẹ̀ sí ní kóbìnrin. Àwọn tó ń gorí wọn yẹn irú ìṣẹ̀dá wo lọmọ tí wọ́n ní. A máa tẹ̀síwájú. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala ìtumọ̀ àlá. Ẹ má fi mẹ́sẹ́ẹ̀jì sílẹ̀ fún mi. Ẹgbẹ̀rún náà join wa ní WhatsApp group. Ẹ má fi WhatsApp call pè mí o. Ẹ pè mí direct ni. Ẹni tó bá wà ní group yìí nìkan là ń dá lóhùn o. Ìwọ tó bá ti sí níbẹ̀ kò sọ̀rọ̀. A máa tẹ̀síwájú lórí ẹ̀. Ayọ̀ gbogbo owó kún o. Ìṣẹ̀dá wo ní gbàbọ̀dé o. Òní àsan wá o. Ire kàbìtì bí mẹ́sẹ̀gì yìí bá ti ń tì ọ́ lọ́wọ́. Ẹ máa pè káàkiri kó jẹ́ kó fáwọn yẹn. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. A sì máa tẹ̀síwájú lórí ẹ̀. Ire o.
bọ́rọ̀ bù sísẹ̀.